Náà bismillahirrahmanirrahim. Mo fẹ́ ṣàlàyé nípa al-mudaththir wal-muzammil. Eléyìí tí ọ̀rọ̀ tí Dr. Sharaf tí wọ́n sọ wípé àwọn orúkọ yìí àwọn èèyàn ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n sọ orúkọ yẹn ṣùgbọ́n àwọn ìtumọ̀ wọn pé ó ṣe bákan bákan. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kó yé àwọn èèyàn ni pé kò sí aburú ńbẹ̀ nínú orúkọ yìí. Kódà ó ní ìtumọ̀ tó dáa, ó dẹ̀ lẹ́tọ̀ọ́ ká sọ àwọn orúkọ yìí torí pé ó ní ìtumọ̀ tí ó dáa. Nínú àwọn tí mo kàn máa fi ṣe mísáàlì fún wa lápèjúwe òní tó jẹ́ al-muzammil. Kí ni al-muzammil àti pé kí ni tó bí orúkọ yìí? Ṣé rí nínú àwọn atharu nubuwa, ìyẹn ni àwọn àpẹẹrẹ tànàbí, nínú àwọn àpẹẹrẹ tànàbí fi mọ̀ pé òun ti dà nàbí, Ọlọ́run ti rán òun níṣẹ́ láti lọ́ọ́ máa pèpè. Eléyìí jẹ́ kan nínú ẹ̀. Nígbà tí ànábì gbọ́ wọn màláíkà Jibril, lànábì wá ń sọ sí gbígbọ́hùn rẹ̀ tó kó ní ṣúṣú tó bó ṣe mú lótútù tó tẹ́rù bà pé ohun wo ni mo tún gbọ́ yìí. Sísáré ẹ̀ lànábì fi sáré wọnú ilé. Lànábì fi ń sọ pé zammiluni zammiluni, daththiruni daththiruni. Ibẹ̀ láti yọ al-mudaththir, al-muzammil, ìyẹn ni pé al-mutaghatti bi thiyabi. Ẹni tó daṣọ bo rẹ̀, tó gbé aṣọ mọ́ rẹ̀ pé nǹkan kan mú mi lótútù, ẹ daṣọ bò mí, ẹ daṣọ bò mí. Ibẹ̀ ni orúkọ yìí ti wá. So orúkọ yìí ò wá dédé wá. Fahuwa mushtaqun min halati rasul. Nínú ìṣesí tí Ànábì ṣe yẹn, ibẹ̀ ni wọ́n ti yọ orúkọ yẹn jáde. Eléyìí ẹ̀kọ́ mọ̀ nínú gbogbo ran lágbàáyé ló ti nìyẹn ti máa ń ṣẹlẹ̀. Àwa Yorùbá ni, Haúsá ni, Ìgbò ni, gbogbo ìlú mi náà ni. Ẹ jẹ́ kí n fúnra mi kí n lo èmi lápèjúwe. Nínú orúkọ mi tí mo máa ń lò pé Adébáyọ̀. So dáàdì mi ló sọ fún mi wípé níjọ́ táwọn bí mi, grandpa àwọn àti ọ̀rẹ́ wọn sí nílé. So ìgbà tá máa fi dé, wọ́n ti bí mi. So dédé táwọn wá dání, Ọlọ́run ṣe wọn Adébáyọ̀ o. Naam, fahadha al-ism mushtaqun min halati jaddi. So orúkọ yẹn wọ́n yọ látara kíni? Wọ́n yọ látara ìṣesí tí grandfather mi tí wọ́n ṣe níjọ́ yẹn. Ibẹ̀ ni wọ́n ti yọ orúkọ yẹn jáde. Ìyẹn gangan náà ló ṣẹlẹ̀ nípa Muzammil tí àfihàn tọ́lọ́run fi dá Ànábì pé kódà káwọn wípé Ọlọ́run dá Ànábì pé lórúkọ yìí gan kò yẹ kó tún fún wa ní nǹkan kan ká tún sọ pé orúkọ yẹn ó ṣe bákan àbí kò ṣe bákan. Kò yẹ ká ní excuse kan àbí ọ̀rọ̀ kan tá a fẹ́ give lórí ẹ̀. Káwọn mọ̀ pé Ọlọ́run ti ẹ̀ dá Ànábì pé lórúkọ yìí pé ya ayyuhal muzammilu qumil layla illa qalila. Ó tún dá pé wípé ya ayyuhal mudaththiru qum fa'anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir. Ìyẹn lásán gan ó ti tó ní tó yẹ ká fi gbà wípé orúkọ yìí ní kímọ̀, ó dẹ̀ ṣe kẹ́ni, ó lẹ́tọ̀ọ́, adẹ̀sọ́, kò dẹ̀ láàyè kankan, kò dẹ̀ ní pé kò ti nítumọ̀ kankan. Gbogbo ayé nìyẹn ti máa ń ṣẹlẹ̀, ni wọ́n máa ń yọ nínú hálà tí nǹkan bá fi ṣẹlẹ̀ síyàn, tí wọ́n máa fi ń yọ orúkọ ọmọ. Ọlọ́run kó tún wa ṣe, ó tún àwọn náà ṣe. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.